Kú dédé wò gbogbo ẹ̀yin olólùfẹ́ Olóyinka TNT ẹ kú bójú ọjọ́ ṣe rí ṣe dáadáa ni mo bá yín. Lady kan send the voice note sí mi ní òrùmọ́jú máa play voice note yẹn bọ̀ kò kí ń ṣe ni. But there's something tí mo fẹ́ jẹ́ kí ẹ̀yin obìnrin mọ̀. Mi ò wà against ilé ọkọ o, ṣùgbọ́n mo wà against ilé ọkọ tí wọ́n bá ti ń gbé yín ní ìfẹ́ saka manje. Mo sọ fún yín pé àwọn ọkùnrin tó dá sí wà tí wọn ò ní fún yín ní saka manje. Ọ̀pọ̀lọpọ̀ yín ẹ ti wà nínú trauma. There's something tá máa ń lò ní mental health tá máa ń pè ní trauma bonding. Ẹ wà nínú trauma bonding. Trauma bonding is a situation whereby ẹni tó ń abuse yín, tó ń lù yín, tó ń abuse yín, ó bá ti lù yín tán tó ti abuse yín tán, a tún wá padà wá, a wá máa show yín ní love, a máa show yín ní care, a máa make yín feel wípé inú marriage yẹn ló yẹ kẹ́ wà tó lè pay yín, wípé inú marriage yẹn is the best marriage ever, pé òun ṣe mistake ni. Àwa ẹ̀yin ò wá ní máa rí onítọ̀hún bí èèyàn burúkú mọ́. Tí nǹkan tó ń pè ní trauma bonding nìyẹn o, ní máa rí bí èèyàn burúkú mọ́. Gbogbo nǹkan tó bá ń ṣe lójú yín ó máa work on your mind débi wípé ẹ wá máa rí pé ẹ̀yin gangan lẹ deserve lílù tó fi ń lù yín. Ẹ wá máa tó bá ń sọ̀rọ̀ ẹ̀ níta, ní bá wọn sọ̀rọ̀ ẹ̀ láburú, ẹ tún máa fi irọ́ cover irọ́ fún. Ẹ máa fi wípé òun ló ń ṣe nǹkan tó right, pé bóyá ẹ̀yin gangan ẹ̀yin lẹ kọjá àyè yín tó fi ń lù yín, tó fi ń maltreat yín, tó fi ń fún yín ní emotional problem, tó fi ń fún yín ní mental torture. Ẹ máa rò pé ẹ̀yin gangan lẹ misbehave. Nǹkan tó ń pè ní trauma bonding nìyẹn. Àwọn ọkùnrin kan wọ́n ṣe máa ń ṣe bẹ́ẹ̀ fóbìnrin. Irú àwọn ọkùnrin yẹn wọ́n máa ń jẹ́ kí obìnrin depend lórí wọn. Wọ́n ti kọ́kọ́ subject yín sí other abuse bí financial abuse. Wọn ò ní jẹ́ kẹ́ ṣiṣẹ́, àbí wọn ò ní jẹ́ kẹ́ ṣiṣẹ́ tó lè tọ́ ìṣẹ́ tó lè tọ́ ìyá yín. Iṣẹ́ tẹ́ máa ṣe kò ní lè gbọ́ bùkátà yín, gbogbo bùkátà tọ́ máa gbọ́, bùkátà yín àwọn náà máa gbọ́. Wọ́n ti subject yín sí financial abuse. Wọ́n ti render yín incapacitated financially tó jẹ́ pé ẹ ní lè dá dúró fúnra yín. Wọ́n wá jẹ́ kẹ́ wà overwhelming kẹ́ wà overwhelmed pẹ̀lú thought wípé báwo lẹ ṣe fẹ́ lọ, báwo lẹ ṣe fẹ́ start all over again. Tó bá ti lù yín tán, wọ́n bọ́ tàwọn lọ ra gift fún yín. Trauma bonding ni. Tó bá ti lù yín tán, wọ́n wá máa show yín nífẹ̀ẹ́, wọ́n máa show yín ní love, wọ́n jẹ́ kẹ́ máa feel pé the best relationship so far lẹ́wà. Trauma bonding ni. Wọ́n jẹ́ kẹ́ wọ́n máa fún yín ní excuses, reason táwọn ṣe ń láti nà yín. Ẹ̀yin náà dẹ̀ buy into that reason, ẹ máa feel wípé ẹ̀yin lẹ jẹ̀bi. Trauma bonding ni. Nígbà tó bá yá, tó bá ṣe títí, wọ́n á subject yín sí nǹkan tó ń pè ní fawning. Is it fawning? Yes. Torí pé ẹ máa gba kádàrá, ẹ máa wu ìwà wọn, ní wùwà yín. Ẹ máa wu ìwà tó please wọn. Fawning nìyẹn o. Ẹ máa wu ìwà tó please wọn láti lè jẹ́ kí ẹ lè ní ìdùnnú, kó lè ní ayọ̀. Ní fẹ́ satisfy ara yín mọ́, àwọn lẹ máa fẹ́ máa satisfy. Trauma bonding ni. Ọ̀pọ̀lọpọ̀ yín lẹ wà nínú trauma bonding. Wọ́n dẹ̀ máa ṣe títí dé pé ẹ máa wò pé ẹ lè lọ, ó nice, ẹ lè lọ, ó nice títí àfìgbà tí wọ́n bá gba ẹ̀mí yín. Tó bá ti lù yín tán, wọ́n sáré jáde, wọ́n ra nǹkan fún yín, wọ́n dọ̀bálẹ̀ fún yín. Trauma bonding. Ìmí wọ́n máa ṣe débi pé wọn ò ní fẹ́ jẹ́ kẹ́ associate mọ́ àwọn èèyàn tó lè là yín lójú. Wọ́n ti believe pé àwọn tẹ́ bá súnmọ́ wọ́n lè là yín lójú, wọn ò ní fẹ́ kẹ́ associate. Àwọn á dẹ̀ máa associate mọ́yàn. Àwọn á máa lọ́rẹ̀ẹ́, wọ́n á ní family support, but wọn ò ní fẹ́ jẹ́ kẹ́yìn lọ́rẹ̀ẹ́. Wọn ò ní fẹ́ jẹ́ kẹ́yìn súnmọ́ anybody because wọ́n ti believe pé wọ́n máa là yín lójú. Trauma bonding ni. Tó bá dẹ̀ ti dé báyìí, ẹ máa rò bóyá èèyàn tán. Nígbà tí wọ́n bá ti lù yín tán, tó ti bátà yín mentally, tó ti torture yín mentally, wọ́n máa padà wá bẹ̀bẹ̀. Wọ́n máa padà wá bẹ̀ yín. Wọ́n á lọ ra flower, wọ́n á gbé fún yín. Wọ́n á ṣe oríṣiríṣi fún yín. Ẹ̀yin ò ní mọ̀ trauma bonding ni. In fact, criticism tí wọ́n máa fún yín gan, ẹ máa blame ara yín pé ẹ̀yin lẹ dá. Ní bó ṣe máa dá sí yín tó. Lẹ́yìn tó bá ti torture yín tó o, wọ́n wá dá sí yín tó pé ẹ tí wá máa ríra yín bí aláìdá. Trauma bonding ni.
ẹ má jẹ́ kí ọkùnrin kankan fi yín sínú trauma bonding. Wọ́n bá ti lù yín tán lẹ́ni wọ́n á bẹ̀bẹ̀ lọ́la, wọ́n á lọ ra gift wọ́n á gbé fún yín, wọ́n wá máa pàrọwà fún yín pé it's the best relationship so far. Àwọn in fact wọ́n á ṣe nǹkan tó jẹ́ pé wọ́n á ṣe nǹkan tó jẹ́ pé nǹkan tó tóbi tó jẹ́ pé ẹ máa wò pé bọ̀bọ́ yìí wà trustworthy o, mi ìgbúdọ̀ má trust bọ̀bọ́ yìí o. Wọ́n mú yín sí ní trauma bonding ni. Tactics ni wọ́n play on your mind, wọ́n play on your head, wọ́n play on your emotion ni is trauma bonding. Trauma bonding là ń pè ní mental health. Wọ́n mú yín sìn, wọ́n mú ọpọlọ yín sìn ni, wọ́n manipulate yín ni, wọ́n sọ yín di ẹran ìyà, wọ́n á incapacitate yín financially. Wọn ò ní jẹ́ kẹ́ lè dá nǹkan ṣe, wọn ò ní jẹ́ kẹ́ ṣiṣẹ́ tó máa tọ́ṣẹ́ tó máa tọ́yà yín. In fact wọ́n lè abuse yín financially tẹ́ pé wọ́n máa jẹ́ kẹ́ ríṣẹ́ ẹ̀ nílé ṣe, wọ́n á fẹ́ jẹ́ kẹ́ depend lórí wọn débi wípé tẹ́ bá tiẹ̀ fẹ́ lọ gan wọ́n máa fún yín ní reason tẹ́ ẹ̀ fi lè lọ. Ẹ̀yin gan ẹ máa wà attach mọ́ wọn, ẹ ní lè detach ara yín from irú àwọn ọkùnrin yẹn easily. Tó jẹ́ wípé tí wọ́n bá ti lù yín tán tó ti bàtà yín tán wọ́n wá show yín ní love gan tẹ́ pé ẹ wá máa wò pé ọmọkùnrin yìí dẹ̀ dá o, kò dẹ̀ ń ṣe èèyàn burúkú o. Tó bá ń sọ̀rọ̀ ẹ̀ níta gan ẹ máa jà wípé kò ń ṣe èèyàn burúkú, ẹ fẹ́ lè máa take blame yẹn fúnra yín. Trauma bonding ni. Àwọn ọkùnrin kan wà tí wọ́n máa ń manipulate obìnrin bẹ́ẹ̀ tó máa ń play pẹ̀lú orí obìnrin. It's called trauma bonding. Wọn ò ní jẹ́ kẹ́ lè detach ara yín, wọ́n á incapacitate yín pẹ̀lú ẹ ò ní jẹ́ kẹ́ lè lówó lọ́wọ́ tó lè tọ́ṣẹ́ tó lè tẹ́yà yín. Wọ́n á make sure wípé ẹ ní reason láti wà attach má wọn, ẹ ní reason láti má lè lọ. Gbogbo ìyà yẹn wọ́n á fi jẹ yín. Tó bá lù yín tán tó sọ̀rọ̀ burúkú gba yín lójú tán wọ́n á bọ́ síta wọ́n á lọ ra gift fún yín, wọ́n á bọ́ síta wọ́n á lọ ra flower fún yín, wọ́n á bọ́ síta wọ́n á lọ ra gift fáwọn family yín. Wọ́n wá máa sọ̀rọ̀ bí aláàánú ará Samaria. Bẹ́ẹ̀ ni wọ́n máa bẹ̀ yín náà, wọ́n máa show yín love. It's called trauma bonding. It's trauma bonding. Wọ́n mú yín sìn ni, wọ́n work on your mind, wọ́n capture mind yín, wọ́n fi mind yín àti orí yín sínú ìgbèkùn. Wọn ò ní jẹ́ kẹ́ rí bad side wọn, because the moment tó bá present bad side wọn báyìí wọ́n á sáré lọ ra nǹkan láti cover ẹ̀, wọ́n á sáré lọ ṣe nǹkan kan láti cover ẹ̀. If care is not taken, after tó bá ti go through gbogbo orú nǹkan báyẹn tán tí wọ́n ti jẹ́ pé bọ́n ṣe máa criticize ẹ gan, ìwọ́gun wa máa rí rẹ bí èèyàn burúkú. Tó yẹ pé tó bá ti ṣe gbogbo kíní yẹn tó ti resort to funning, tó ti di pé o ti ń take attitude wọn, o ti ń behave bí wọ́n ṣe fẹ́, o behave bí ara ẹ mọ́, o ti resign to fate pé okay, I want to live my life for him, I want to be my best for him. Tó bá yá, you're going to have a psychological distress. Tó bá ti bẹ̀rẹ̀ sí ní psychological distress, wàá máa express nǹkan tó ń pè ní numbness, wàá máa feel pé bóyá wàá máa withdraw from the society, from people. Ẹ̀rù àwọn èèyàn á máa bà ẹ́, wàá máa withdraw from the activities tí ó jẹ́ pé òun ló fẹ́ràn ju òní lè ṣe mọ́. Nígbà tí wọ́n bá ti play on your head, tí wọ́n ti play on your mind, tí wọ́n ti tàn ẹ́, wọ́n á tiẹ̀ máa jẹ́ kó ríra ẹ bẹ́ẹ̀ ni wípé ìwọ tó jẹ́ victim, wàá tún máa blame ara ẹ pé ìwọ ló wà at fault. Níbi tí wọ́n máa play on your mind dé. I'm telling you, wàá wá máa promise wọn, àwọn ló ṣe ẹ́ o, wàá wá máa promise wọn kó má bínú, wàá change. Trauma bonding. Trauma bonding ni a way of wọ́n máa express love fún ẹ, whereas wọ́n abuse ẹ mentally, wọ́n abuse ẹ lẹ́ni, wọ́n á lọ ra flower fún ẹ lọ́la, wọ́n á ra gift tó gbọ́ rí, wọ́n á náwó iyebíye fún ẹ. Each time tó bá ti abuse ẹ báyìí wọ́n á lọ ra gift fún ẹ. Each time tó bá ti abuse ẹ báyìí wọ́n á ṣe nǹkan tó yẹ pé ó máa gbé, wàá rò pé kíní yẹn ń gbé kíní yẹn kúrò lára ẹni. It's called trauma bonding. Wọ́n bond ẹ, wọ́n fi ẹ́ sínú trauma bonding ni, tó jẹ́ wípé o ò ní wà capable láti já fúnra rẹ pé o fẹ́ lọ. You will remain there perpetually. Tó o bá dẹ̀ ṣọ́ra, ìsídà kó já sí kú or kó já sí psychological distress. Débi wípé wàá kọ̀ rí pé wà useless. Wàá rí pé o kò withdraw from society, from activities. Wàá rí pé nǹkan kan ò wẹ́ mọ́, o ní low mood. Tó o bá ṣọ́ra, nǹkan mi are setting. Trauma bonding. Má jẹ́ kí ọkùnrin kankan fi ẹ́ sínú trauma bonding. Tọkùnrin bá ti ń lù ẹ́,
tó bá ti lọ ra nǹkan fún ẹ, tó bá ti ń bàtà ẹ, tó ń ra gift fún ẹ, tó wá ń sọ̀rọ̀ dídùn, tí ò jẹ́ kó ṣiṣẹ́, tó jẹ́ pé mo máa ṣe gbogbo nǹkan fún ẹ, ó fẹ́ fi ẹ́ sínú trauma bonding ni. Ó fẹ́ fi ẹ́ sínú trauma bonding ni. Tó ti jẹ́ wípé o ò ní lè ṣe nǹkan kan, o ò ní lè detach ara ẹ. You always have reason to attach yourself to him. Tó dẹ̀ abuse ẹ, tó dẹ̀ ń bàtà ẹ, á dẹ̀ wá, á wá sọ ọ̀rọ̀ yẹn. Tó bá ti abuse ẹ tán, á wá manipulate, á wá jẹ́ kó feel pé wọ́n ló ṣẹ̀, wọ́n gbá tí wọ́n máa blame ara ẹ, á máa gaslight ẹ, wọ́n máa blame ara ẹ pé ọmọkùnrin yìí. In fact, tó bá ń sọ̀rọ̀ ẹ níta gan, wọ́n máa bá wọn jà pé kò rí bẹ́ẹ̀. Ó ti fẹ́ lù ẹ panu lé o, bẹ́ẹ̀ nítorí pé ó ti put ẹ sínú trauma bonding. O ò ní believe pé ó ń fìyà jẹ, wàá máa rò pé ìwọ gọgọ ló deserve ìyà tó fi ń jẹ. I'm telling you, àwọn tó dẹ̀ máa ń wà susceptible to that kind of bonding, àwọn obìnrin tó máa ń ní low self-esteem, àwọn obìnrin tó yẹ pé insecurity tí ọkùnrin ti incapacitate pẹ̀lú owó, tó yẹ pé wọ́n ti render useless, wọn ò jẹ́ kó ṣiṣẹ́, wọ́n ti abuse financially by stopping you from taking a job. Wọ́n tó yẹ pé owó tó lè fún tọ́ṣẹ̀ níyà, ẹni ọkùnrin tó bá ti sọ pé kọ́kọ́ ọmọ ìyàwó má ṣiṣẹ́, financial abuse ni. So irú àwọn obìnrin tó máa ń wà susceptible to this trauma bonding, àwọn obìnrin tó máa ń ní low self-esteem, àwọn obìnrin tó máa ń feel insecure because nígbà tó bá sówó lọ́wọ́, tó ò lè dá ṣe nǹkan kan fúnra ara ẹ̀, tí ọkọ ò jẹ́ kó ṣiṣẹ́, eventually wà ní low self-esteem, wà feel insecure, wà wò pé tó bá bọ̀ tàbí ti fẹ́ lọ bẹ̀rẹ̀. Má jẹ́ kí ọkùnrin kọ̀ọ̀kan fi ẹ́ sínú trauma bonding. Gbogbo ẹ̀yin ọkùnrin, gbogbo ẹ̀yin obìnrin tó máa lù lẹ́yìn tó máa wá bẹ̀ lọ́la, trauma bonding ni. Gbogbo ẹ̀yin obìnrin tó máa lù lẹ́yìn tó máa ra gift fún, tó máa wá dọ̀bálẹ̀, tó máa so ẹlẹ́sẹ̀ mú, tó máa bẹ̀ forí ìyá àti bàbá ẹ̀bẹ̀, trauma bonding ni. Gbogbo ẹ̀yin obìnrin tó máa yẹ pé wọ́n máa bẹ̀ yín, wọ́n wá sunkún, ọkùnrin ní àsunkún sí ẹ lọ́rùn pé èṣù ni, trauma bonding ni. Tó o bá tètè jára ẹ, ẹ̀mí ẹ̀ máa padà bọ́ sí, àbí kó padà ya wèrè, torí ó máa padà ní psychological distress ni. Pẹ̀ tó o bá trauma bond ibi tó burú dé, tó o bá jára ẹ kó ya wèrè gidi, o ò ní lè bọ́ ń bẹ̀. Torí pé there's something called Stockholm syndrome. Stockholm syndrome. Tó jẹ́ wípé ìwọ tí wọ́n abuse, wàá tún máa ní empathy fún ẹni tó wọ́n abuse ẹ. Ìwọ tó ń abuse, ìwọ tí wọ́n terrorize, wàá tún máa ní empathy, wàá máa ní sympathy fún ẹni tó ń abuse ẹ, fún ẹni tó ń terrorize ẹ. Tó o bá ṣọ́ra kó jára ẹ, wọ́n á fi ẹ́ sínú trauma bonding. Èyí ni mo mú wá fún yín ní àárọ̀ yìí. shabarikolo.com. Ẹ lọ register ń bẹ̀. Ẹ káàárọ̀.